ẹ̀yin èèyàn mi bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀rẹ́rìn mọ́ òkúnnù ò ní jẹ́ ẹ̀ bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ ṣetán tẹ́ ẹ fẹ́ jó DJ YK ò ní gbà ẹ̀yin tẹ́ bá lẹ́ẹ̀ ságídí ẹ̀ fẹ́ gbórin mọ́ Portable wèrè olórin ò ní jáyé ó sinmi o mo ṣáà ń wò náà everyday mo ṣáà ń wò mo ń study mo ń wò pé ọ̀rọ̀ Ganusi kò ṣe Ganusi ó dàgbọ́ ọmọ lálọ́mí ò tí ì gbọ́ sí di o àbò gbọ́ ó sì ń prepare inspiration ò tí ì wá ni èní tí mo tún rò lọ́wọ́ báyìí pé mi ì tí ì gbọ́ kí Portable ó ṣe nǹkan kan lórí ọ̀rọ̀ yìí àfi tí mo rí tí Portable tó gbórin jáde o Ganusi láyé lálá ọlọ́run ṣàánú wa ẹjọ́ torí ọlọ́run o gbogbo tó bá wù tá a bá ń go through àbí tó bá ń ṣẹlẹ̀ sí wa àbí tó bá ń ṣe wá ẹ má jà ronú para wa ẹ já gbìyànjú ká máa ní data o Nàìjíríà tó bá ṣáà ti rí gàrí mọ̀ ṣáàrà data ọlọ́run bá ṣàánú ẹ tó bá ṣe ráìsì náà lórí jẹ ṣáàrà data ilẹ̀ yìí ń bú Portable pé ṣé bọ̀bọ̀ torí ẹ ò pé yẹn ọmọ torí ẹ ti gbálẹ̀ tó ń ṣe bí wèrè ó wà current ó dẹ̀ máa make sure pé òun jẹ́ kẹ́ máa wà happy ní gbogbo gbà ó ṣáà máa fẹ́ máa ṣe tuntun ó máa jẹ́ kẹ́ mọ bó ṣe ń lọ ẹ ti gẹ́gẹ́ mo gbórin kan lẹ́nu Dr. Sikiru Ayinde Barrister kọ́lọ́mbà wà fọ̀rùn kẹ́ wọ́n ní wọ́n ń pe wèrè ní ó ń fa apá ewúrẹ́ jiyàn wọ́n ń pe wèrè ní ó ń fi ìtàn àgùntàn jọkà ó ń gẹṣin lọ́sàn-án ó ń gọmọ ènìyàn lóru tí gẹ̀ẹ́tẹ̀ so Akọ TV náà ni ẹ bá mi like fídíò yìí máa play ẹ̀ fún yín sìn ẹ subscribe ẹ dẹ̀ comment kọ́ tẹ́yìn náà bá rí sórin yìí ẹ rí pé ìtì ni o eléyìí tún lọ fáfá Portable mọ̀gá tó ń ṣe ojoojúmọ́ ló ń fún wa ní tuntun o ayọ̀ wa ò ní dìbànújẹ́ bá mi share ẹ comment ẹ dẹ̀ subscribe sí Akọ TV láà gbàdúrà ó yá ẹ jẹ́ ká wo nǹkan tí ọmọ Ọlálọ́mí ní fún wa Ganusi lọ́lá fàtíà oyin mọ́mọ́ Ganusi yébà Ganusi gàyín fàtíà gá Ganusi gàyín fàtíà gá Ganusi Ayinde fàtíà gá Ganusi Wasiu Ayinde ọ̀nà fàtíà gá Ganusi ẹ wá Ganusi owó ti dé ẹ wá Ganusi Ganusi ọtí ti dé ẹ wá Ganusi igbó ti dé ẹ wá Ganusi igbó yìí Ganusi bọtí yìí Ganusi ṣóbó yìí Ganusi ok Ganusi. ayé yìí tún ti bàjẹ́ o èèyàn wà iṣẹ́ Ayinde kọ́ ẹ̀ ó fẹ́ fojú jọ Ganusi ok Ganusi àyìn fatiaga Ganusi ok oya Ganusi lọ́la fàdíyà oyin mọ́mọ́ Ganusi àyìn fatiaga àyìn fatiaga. lè mú kó tó lọ ó gbó lọ gàyìn fatiaga Ganusi kọ́rì ó fẹ́ fojú jọ Gani o Wasiu Ayinde kọ́rì báwo. gbogbo alásìkò yìí ní Nàìjíríà everybody ló ń Ganusi kò sẹ́ni tí ò Ganusi o olówó gan Ganusi báyìí because à ń retí láti gbọ́ látọ̀dọ̀ bàbá wa Tinubu àwọn àǹfààní náà ń Ganusi ẹni tí ò ń ṣàǹfààní náà gbogbo wa pátápátá là ń Ganusi àwa náà ta ganu kalẹ̀ ń sìn báyìí àti gbọ́ tuntun látọ̀dọ̀ Portable tó bá yẹ pa àganu kalẹ̀ ń sìn àní mọ̀ pé wèrè olórin tó ti ṣe tuntun fún wa so ayọ̀ wa ò ní dìbànújẹ́ má yẹ ká ronú para wa Nàìjíríà làwọn ẹja gẹ̀ẹ́tì dátà ẹ bá mi comment ẹ share program yẹn ẹ dẹ̀ bá mi like ẹ subscribe sí Akọ TV àdúrà gbogbo wa ló máa gbà lórí ọ̀rọ̀ Ganusi náà tá à ń bá bọ̀ ibi tó dé dúró tó fi kalẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ báyìí pé àti ráǹfà kan tó jáde tó ní
àwọn àfáà tó lọlé Alhaji Wasiu Ayinde K1 the ultimate pé wọn lẹ́bi o pé normal bó ṣe yẹ káǹfà ṣe náà nìyẹn ọ̀sẹ̀ tó kú bá kú àfáà náà ló máa lọ bẹ̀ náà máa wẹ òkú náà máa dì náà máa ṣètọ́jú ẹ̀ náà máa tì bọnú kòtò gẹ́gẹ́ bí ìṣe wọn àmọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí àfáà bá parí ráìtì tiwọn yẹn which is kan bẹ́rí òkú tán bá ti parí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ they are supposed to go back to their house. That's the norms. That's the way it should be. Not that they will now, because tí o bá ti ń ṣe òkú tó jẹ́ òkú ẹ̀ àbí family ẹ̀ àbí jẹ́ kanra wọn lẹ́ni tó kù yẹn, you don't need to be going there every day. So nǹkan tí Sheikh Jack Mali sọ nìyẹn. Wọ́n á ní bọ̀ at the same time náà ó máa tó bá di bí lílọ ẹ̀ gan ó yẹ kó invite wọn. Not that you now say ẹjọ́ èmi mo fẹ́ ṣe o ẹ fix mi in. Jẹ́ kó jẹ́ mi ni màá ṣe. They will invite you ni with respect. Are you getting it? So a ní bó ṣe yẹ kó wà nìyẹn. Lẹ́yìn ìjọ yẹn tí ẹni tó lòkú bá dẹ̀ tún sọ pé mo fẹ́ ṣàdúrà òkú mi ò bí ọjọ́ 3 ni àbọ̀jọ́ 5 àbọ̀jọ́ 8 ló bá lóun fẹ́ ṣe ìgbà yẹn wọ́n á tún invite àfáà lẹ́kìnní pé ẹjọ́ ò nídìí ìrànlọ́wọ́ yẹn wá bá wa ṣàdúrà fún ẹni tó pé bó ṣe yẹ kó wà nìyẹn pé at the same time náà kò yẹ kí Alhaji Wasiu Ayinde náà kó sọ bẹ́ẹ̀ fún àfáà because ní every sphere of Yorùbá speaking kò sẹ́ni tá a gbọ́n ganu sọ́dọ̀ mi wọ́n wá ganu kalẹ̀ síbí tí kò ní mọ̀ pé insultive word ni so kọ́lọ́n ọba kó ṣàánú wa ẹ ṣe kan lẹ́yìn tẹ́tí sí wa kọ́ tv náà ìbànújẹ́ ò ní kàn wá ò ní kàn ẹ̀yin náà ẹ bá wa subscribe like ẹ bá ṣe Ganusi ẹ máa gbọ́ Ganusi o àwọn àtó fi bíìtì sínsìn.